Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò ní o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ẹ jọ̀ọ́, program mi àárọ̀ yìí, ó máa wù mí kẹ́ bá mi táàgì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sí ọmọ olódòdẹ Bọ́lá Ahmed Tinubu. Mo ṣí fìlà forí adé. Tí ẹ bá mọ̀ pé orí adé ni ààrẹ orílẹ̀-èdè wa ìgangan lẹ́ẹ̀kan máa pè ní game changer. Má fi etí ẹ̀sìn, má fi etí tribalism, má fi etí religion and má fi etí western civilization gbọ́ ọ̀rọ̀ mi. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí, mo ò ní parọ́ fún yín o, mi ò láìkì ààrẹ tó wà bẹ́ẹ̀ nígbà tó sì jẹ́ gómìnà Lagos State. Mi ò láìkì ẹ̀ rárá because then ṣe máa dún nǹkan tó change Lagos State ni jẹ́ pé àwọn ẹ̀ ń fi àjà àwọn ẹ̀yọ́ lọ́jà kìnnìkan ó ń ṣe kìnnìkan like because mi ò súnmọ́ gbà yẹn but a gbọ́ nígbà yẹn pé nǹkan tó ṣẹlẹ̀ láàrin ààrẹ àti president nígbà yẹn pé allocation Lagos State gbogbo ẹ̀ tí ẹ bá ń fi etí tí ẹ bá ń fi ọkàn bá lọ nígbà tí ààrẹ tó wà níbẹ̀ tó ń ṣe campaign mo ọ̀sán kankan ó yà mí lẹ́nu gan pé èmi ló kàn ẹgbẹ́ kínní ìwà èmi ló kàn. Ṣé rí gbogbo ẹni tó bá ń sọ pé àwọn Yorùbá ò lákọọ́lẹ̀ Yorùbá ò ní tàn ẹni náà kò ní ṣoríire. Ẹni tó bá tún sọ pé Yorùbá ò ní ìtàn Yorùbá ò ní ìran Yorùbá ò lákọọ́lẹ̀ ẹni náà ò ní ṣoríire. Yorùbá lákọọ́lẹ̀ a ní ìtàn àkọọ́lẹ̀ àwọn bàbá wa òun ni òwe. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Tí ọ̀rọ̀ bá sọnù òwe la máa fi wá. Tẹ́ bá wá fẹ́ rí full àkọọ́lẹ̀ àwọn bàbá wa ní Ifá. Kò sí ilẹ̀ Yorùbá kankan tí ò sí Ifá tó tẹ odù àti Ifá tó tẹ ilẹ̀ Yorùbá dó. Ó ní Ifá tó tẹ ìlú Èkó, ó ní Ifá tó tẹ Ọ̀yọ́, ó ní Ifá tó tẹ Ògbómọ̀ṣọ́, gbogbo ilẹ̀ Yorùbá pátá ó ní Ifá tó tẹ ìlú yẹn. Ifá tó tẹ ìlú yẹn ló bí orúkọ àwọn tó ń jẹ́ nínú ìlú yẹn, àwọn alágbára nínú ìlú yẹn ló fi jẹ́ pé tó bá kí oríkì ṣe rí tí onífá bá dá Ifá tó bá máa kí oríkì Ifá tó bá kí oríkì Ifá yẹn oríkì Ifá yẹn ó máa dárúkọ ẹni tí Ifá yẹn ṣẹlẹ̀ sí. Ọlọ́gbọ́n o, olóye o, ìtẹ̀síwájú lórí òtítọ́ ìtẹ̀síwájú lórí òtítọ́ awo àtorúkọ ìtẹ̀síwájú lórí continuity ni. Ṣé rí má fi etí ìfẹ́ tó ní sí ẹ̀sìn ọ̀rí western education tó bá yẹ pé ọmọ Yorùbá ni ẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá ni ẹ́ DNA yẹn lọ check ẹ̀ mi ò ní kó lọ kọ́fà ọmọ òní kó lọ bọ́ ka Quran ka Bible believe in Allah believe in God but kí ló dé tó yẹ pé nǹkan tó jẹ́ nǹkan tiwa àkàrà ojúlé bàbá wa tiwa kò kí ń níyọ̀ nítorí ìfẹ́ ta ní sí ẹ̀sìn àti nítorí ọ̀làjú ó dẹ̀ pé nǹkan tiwa fún wa ní evil ẹ̀ẹ́dẹ̀ súnmọ́ àní nǹkan tí Ifá sọ tí Quran àti Bible sọ ó wà nǹkan tí Ifá tó sọ lórí ilẹ̀ àlàyé tá à ń gbé nílẹ̀ Yorùbá yìí Quran àti Bible dẹ̀ sọ but nítorí pé Ifá awo ògbóni nǹkan burúkú ni ẹ ti fi etí ìbínú etí àìda ṣé bí dáadáa wà nù Fá aburú wà nù Fá kò sí nǹkan tí ò sí nù Fá tí ẹ̀ bá rí tọ́mọ ẹ̀ mọ́ báyìí máa ń kí Fá ni wọ́n máa ní pé abánisọ̀rọ̀ bí iye kẹ́ni àtòrí ẹni tí ò sunwọ̀n ṣe arínúwòde olùmọ̀ràn ọkàn àbí wọ́n máa ń kí Fá nìyẹn abánisọ̀rọ̀ bí iye kẹ́ni àtòrí ẹni tí ò sunwọ̀n ṣe òun ni arójó tẹ́ bá mọ oríkì Ifá gangan ẹ máa mọ̀ pé
is not something evil or bad, because etí tẹ́ fi gbọ́ ni ẹ ní láti ní àgbọ́yé ẹ̀sìn yín, kẹ́ ní àgbọ́yé èdè, kó dẹ̀ ní àgbọ́yé orúkọ tó ń jẹ́. Ní ayé ìwáṣẹ̀, ní ayé àtijọ́, àwọn bàbá wa wọn kì í fi ojú rí ọlá, kì í fojú rí ọlá. Owó tẹ́ ń wò yẹn àwọn bàbá ò kì í fojú rí. O máa ṣiṣẹ́, o máa fi lọ́lá ni. Iṣẹ́ náà kọ́ ló máa fi ní ọlá. ẹni tọ́lọ́run bá gbọ́lá fún tó gbé ipò fún ti gbọ́lá fún. But àwọn colonial masters yìí lọ́wọ́ lọ́jọ́ ká máa fojú wówó, ló fi jẹ́ pé gbogbo nǹkan tí ayé ń wálé ní owó ni. Nítorí owó náà ìwà àbàjẹ́ ti wá pé láyé kan. Owó yẹn náà wà ní ààrẹ yìí o, ibẹ̀ ló ti play game ẹ̀ tí game ẹ̀ ti yọ. Kí ààrẹ tó wọ game, ààrẹ orílẹ̀-èdè kó tó wọ game politics, bùjẹ́bùdánù ni according to èmi ò mọ̀, mi ò súnmọ́, mi ò tiẹ̀ mọ̀ lé ẹ̀, but according to bùjẹ́bùdánù ni ó play game yẹn ọ̀dàlẹ̀ wà nù wọn. But Yorùbá náà ló sọ pé ikú ò kí ń jẹun ẹni, kó jẹpo ẹni kó pa ni. Ọ̀rọ̀ yẹn ò mọ̀ pé tí Yorùbá bá sọ pé mo rí ibi tó ti ń fi òwò aláǹtakùn sọmọ orí odó kọ́, ẹ mọ̀ túmọ̀ ẹ̀. Mo rí ibi tó ti ń fi òwò aláǹtakùn báyìí, òwò aláǹtakùn, ẹ mọ̀ òwò aláǹtakùn, òwò spider, wọ́n wá fi sọ ọmọ orí odó, wọ́n fi so kọ́. Bàbá wọn pé kò possible. Àwọn mystery, àwọn mystery, nǹkan tí ò possible tẹ́ pé kìíní yóò possible, òun ni Yorùbá máa fi ń pòwe. Ó possible lóòótọ́ if you believe in yourself and you believe in your culture. Àwọn bàbá yìí ò lè dé jí láàárọ̀ kó sọ àwọn lórúkọ. Nígbà tí Wàsíù Àyìndé kọrin fún ọmọ olóòtú pé òṣèlú o, ẹni máa bá ẹ ṣòṣèlú o, a ní sẹ́ǹsì tó mọ. Àbáwò lè kọrin yẹn. Bẹ́ẹ̀ mo ti rò pé kí ni Wàsíù Àyìndé kọ nínú orin bẹ́ẹ̀ lóòótọ́ dẹ̀ ni. Mo tún ṣí fìlà lẹ́ẹ̀kan sí fún ọmọ olódò dẹ, game changer ni. But bàbá bẹ́ẹ̀ ṣe ń ṣe náà, mistake kan ti wà tipẹ́ tẹ́lẹ̀ láti correct. Ẹ̀yin kọ́ lẹ ṣe o, ẹ̀yin kọ́ lẹ bàjẹ́ o, but kí ni yẹn ti wà. Àwọn tẹ́ kó bọn fún tọ́tòtè níbọn ní ayé corruption, wọ́n ti fi bọn, wọ́n ti fi dá àkọọ́lẹ̀, nítorí pé agbèfọ́ba wọn ò kì í jẹ̀bi. Wọ́n ti lo ìbọn yín, wọ́n ti fi oppression ti wà tipẹ́. Ẹ̀yin ti débẹ̀ báyìí fẹ́ fọ́ mọ́. Àwọn tí oppression ti mú lọ́wọ́ tó ti dìbò, báwo lẹ ṣe fẹ́ check balance wọn? Ọlọ́gbọ́n nìkan lẹ lè mo pè ló lè understand ọ̀rọ̀ yìí. Ẹ bá mi tag ààrẹ orílẹ̀-èdè yìí mọ́ program tí mò ń ṣe yẹ jọ gbogbo àwọn official government pátá. Ààrẹ tó wà ń bẹ̀ yìí gbogbo ẹrí orúkọ ọmọ nìjánu ọmọ o. Orúkọ tó ń jẹ́ ibìkan lórúkọ yẹn ti wà. Àwọn ẹbí ẹ̀ tó ń jẹ orúkọ yẹn, àwọn bàbá ẹ̀ tó ń jẹ orúkọ yẹn, ṣé ìwúwà orúkọ yẹn bá lọ àbọ̀ ń bọ̀? Ta ló rántí pé nígbà tí ààrẹ ń campaign, most campaign wọn nínú Yorùbá ó máa ń fọ́n ní ẹ mọ̀ wíkí lẹ́ni yìí sọ, ó dẹ̀ mọ̀ nǹkan tó ń sọ lóòótọ́, òun ni. Ṣebí ní ilẹ̀ Yorùbá kùtù òjìrè wa, àwọn pípù yóò lè ṣe láìsí wa, àwa nìkan 3-in-1 ní ilẹ̀ Yorùbá. Yes, 3-in-1 ni wá. Tẹ́ bá lọ north, Muslim ní 70 to 80% wọn. Tẹ́ bá lọ east, 70 to 8% for Christianity ni, but ní ilẹ̀ Yorùbá wa àwa la kó mẹ́tẹ̀ẹ̀ta. Bẹ́ẹ̀ bá ń wo nífá, bẹ́ẹ̀ bá ń wá babaláwo, tẹ́ wá àfá tó gbóná tó tún ọ̀dọ̀ wa ní gbogbo ẹ̀ wà. Ẹ wá ti mọ̀ pé spirit àwọn bàbá wa gangan, their own spirit is very good spirit. They just manipulate them. But when you show the spirit of your ancestors, o máa rí pé pure thing á dẹ̀ máa ṣẹlẹ̀ sí ẹ. Ọlọ́gbọ́n o, olóye o, nǹkan burúkú ò kì í sábà ṣẹlẹ̀ sẹ́ni re. Kàkà kọ́ ọmọ olóore jìn sí kòtò, mọ̀nàmọ́ná aṣiṣẹ́ ọwọ́ ẹ̀. Mo ṣoore kò gbè mí, ó lọ́wọ́ kọ̀ọ̀kanú ni. Inú re tẹ́ ń wo yẹn ó jẹ́ ojú ogun lọ. Ìwà lọ́ba àwúre. Obìnrin ò ní wà ẹni kò lórí ọkọ. Ìwà tẹ́ ń wo yẹn ó ní kí ló sọnù láyé tá à ń wá. Ìwà ni. Báwo ló ṣe máa mọ ìwà èèyàn níbi àtijẹ àti mu tí ẹlòmíì ń wá? Ó dẹ̀ bà nǹkan tó fẹ́ jẹ́, nítorí nǹkan tó fẹ́ jẹ́, ó dẹ̀ bà nǹkan tó fẹ́ jẹ́ nítorí àtijẹ àti mu. Kọ́sítọ́mà tí ó mú ẹ rí tó gbéṣẹ́ wá fún ẹ, but nítorí pé ó fẹ́ sanwó skul ọmọ, nítorí pé ó jẹ́ owó láńlọ́ọ̀dù ẹ̀ ń lé, ó wá sí nǹkan tí ò ju 200 naira lọ àbí 15,
ó dẹ̀ pé Fẹ́lẹ́lẹ́ ní 15,000 ẹni ẹ wá padà lọ find out láàrin ìmọ̀ àti ẹ ó ṣe máa trust ẹ. orí kìràkìtà ò dọ́là ọlọ́run àlùbáríkà lójú. most àwọn oníṣẹ́ ọwọ́ program kan fún àfẹ́yìn lọ́tọ̀ gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ pátá ẹ̀yin tẹ́ ń ṣe alẹ́ lómi wà débi pé ó ń tajà ẹ̀yin tẹ́ máa ń tajà tẹ́ pé èèyàn máa ń rajà lọ́wọ́ yín ẹ tún máa ní pé kọ́túrà àfẹ́yìn náà nǹkan tẹ́ ń ṣe yẹn díẹ̀díẹ̀ ń lé kọ́sítọ́mà ni nǹkan tó ń tà èèyàn wá rà lọ́wọ́ ẹ o tún wá ní ẹ̀ẹ́dẹ̀ rà fún mi náà tó bá ti rí tó bá rà fún ẹ kò ní wá sọ́dọ̀ ẹ lọ́la mọ́ tó wọ́n pa tẹnu ẹnìkan ló mú dání kí ló tẹ̀yìn èèyàn tẹ máa ń assume ibẹ̀ kọ́ ni mo ń lọ́dà pé mo ti ń yà ẹjọ́ bá mi tag ààrẹ orílẹ̀-èdè yìí mọ́ programu tí mò ń ṣe yẹ jọ tó bá yẹ pé oore kan tẹ lè ṣe fún mi nìyẹn ẹjọ́ bá mi tag àbí gbogbo àwọn òfìṣẹ́ gbọ́ tí gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá pátá gbẹ̀yìn ṣe rí bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ adé tó wà lórí ẹ ìrùkẹ̀kẹ̀ tó wà lọ́wọ́ ẹ ọ̀pá tó wà lọ́wọ́ ẹ ṣé ẹ̀tọ́ ẹ ó tọ́ sí ẹ lọ́wọ́ ipò tó wà ẹ ṣé ipò ẹni kò ń ṣọwọ́ agbára bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ o lóòótọ́ o ti jẹ́ o ti sọ pé àjẹgbénigun jẹbọ àjẹgbénigun jẹbọ lóòótọ́ mọ̀ pé bá lọ àbọ̀ ń bọ̀ ẹ mú àwọn ọmọ ẹlẹ́ran ẹ jẹ́ kó máa jẹ gungun àwọn ọmọ aláṣẹ jẹ́ kó máa wà kísà àwọn ọmọ lóye àwọn ọmọ ládéládé nítorí pé òfẹ́ kọ́ bí ẹ pín adédé láàrin ìlú ó lé wọn dà sí gbó ó lé wọn dà sí ẹ̀wọ̀n nítorí pé o mọ òfin nítorí pé o mọ èèyàn nítorí pé o mọ alágbára. kò mọ̀ pé bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ but ààrẹ yìí tó bá lè pariwo pàjá sí ayélujára pẹ̀lú evidence pé ẹ̀tọ́ tó ń jà fún ìwọ ló lẹ̀tọ́ mo lè láìkí social media mo tún ṣì ń sọ lẹ́ẹ̀kan sí pé social media tẹ́ ń wò yìí àwọn tó máa gbé lọ sẹ́wọ̀n happy báwo lẹ máa sọ congratulations in advance ẹ̀yin tó máa rọ́ lọ sẹ́wọ̀n RIP in advance ẹnu lẹ́bọ̀ ọ̀rọ̀ ló pilẹ̀ ẹni tọ́ ní kọ́ mú kọ́ lọ pa ọ̀rọ̀ dẹ̀ ló pilẹ̀ tọ́ ní pé ìwọ rè máa lọ ẹ̀dẹ̀jọ́ ṣẹ̀ṣẹ̀ kan náà ni ṣé tún sọ èèyàn méjì ọjọ́ máa lọ hùwà ìbàjẹ́ ọdẹ̀ máa ní pé kọ́ rojọ́ ẹni tọ́ ní kọ́ mú kọ́ lọ pa ẹjọ́ ló máa rò ẹni tọ́ ní kó máa lọ láyà tàlàáfíà ẹjọ́ lòun náà máa rò but ọ̀tá fàsókè oyindoborí bọba yóò rí ẹ tọ̀hún wù ẹ ló fi jẹ́ pé ṣẹ́rí orí yeye ní mòògùn ta ẹ̀ṣẹ̀ ló pọ̀ ìwọ tó ti torí ìbínú tó ń bínú nítorí pé iṣẹ́ tó gbà nítorí pé o ní agbára nítorí pé o ní ìbọn ẹni tí ò yẹ kó rán lọ sẹ́wọ̀n ẹni tí ò yẹ kó ní kó lọ pa ó lo agbára àti àṣẹ ẹnu ẹ oníkó lọ pa láàrin ìmọ̀ àti ẹ wo bí ayé ẹ ṣe máa rí kó tó kó nílé ayé ta wà yìí lọ́wọ́ ókè ó ti tọrọ àforíjì ó ti dàfà ó ti dàlájì ó ti di pásítọ̀ ó ti kọ́ mọ́ọ̀sì òkè òṣìṣàtàgà fúnlẹ̀ 1 million òun wáìnì ara ẹ bá lọ àbọ̀ ń bọ̀ a ó bẹ̀ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ láti ràn kí n tó bí yẹn kejìlá torí o ti ka Bible o ti ka Quran o ti sọ fún ẹ pé you are be forgiven lóòótọ́ ilé ayé ìlú ti máa gbẹ̀sùn nígbà míì tí ẹ̀san bá ń ké lórí ẹlòmíì ẹ má káàánú ẹ̀ nǹkan burúkú kì í sábà ṣẹlẹ̀ sẹ́ni re check yourself who you are ẹ wádìí ara yín ẹ má sọ àdé títì yín nù ẹ má ti torí pé wọ́n sọ pé àwọn bàbá yìí ò da èṣù ló ń bọ devil ló ń bọ Ṣàngó ló ń bọ ó lè jẹ́ ọmọ Yorùbá kó jẹ́ ọmọ kùtù ojíire kó má ṣe ẹnìkan kó dẹ̀ wọ́n ń bọ̀ mi ò tí ì dé.